لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. Adá ọpẹ́ lọ sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run ọba àti ọlá rẹ̀ kí ó máa bá ànábì wa Muhammad. Kí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó máa yọ wá lẹ̀ nínú ìkẹ́ rẹ̀. Kó ṣe àforíjìn ẹ̀ṣẹ̀ wa fún wa ọlá ìjọkan ṣoṣo rẹ̀ ọlá ìpè méjì rẹ̀ ọlá la hawla wala quwwata illa billah. Eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ tí a pè àkọlé rẹ̀ ní silsilatun min hayati rasulillahi sallallahu alaihi wasallam wa ashabihi radiyallahu anhum ajma'in. Eléyìí ni agbọ́nrin ìdánilẹ́kọ̀ọ́ tí a pè àkọlé rẹ̀ ní ìpele ìdánilẹ́kọ̀ọ́ tí a fi máa ṣàlàyé fúnra wa nípa ìtàn ìṣẹ̀mí ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sàábé rẹ̀. Ìdánilẹ́kọ̀ọ́ ilé yìí ó máa wáyé ní orí pílátífọ́ọ̀mù yìí tí ṣe Uswatun Hasana TV ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní agbára Ọlọ́run. Tá a bá parí ìtàn ànábì Muhammad tán, a bọ̀ sí ìtàn àwọn sàábé, àwọn ìtàn àwọn ànábì Ọlọ́run ọba míì náà, ulul azmi àtàwọn ànábì Ọlọ́run míì. A ṣàlàyé àwọn ìtàn wọn fún wa. Aláàbọ̀hì kìtàbù wa sunna lórí bí ó ṣe wà nínú tírà Ọlọ́run àti bó ṣe wà nínú sunna ànábì wa Muhammad. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ó ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ó máa wáyé bí idhnillahi ta'ala. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó gbé ànábì wa Muhammad ó gbé dìde sí gbogbo ayé pátápátá gẹ́gẹ́ bọ́lọ́run ọba àlékiọlá pé ìsàlàyé fún wa nínú suratu Sabai. Ọlọ́run bá ní wa ma arsalnaka illa kafatan linnasi bashiran wa nadhiran walakinna aktharan nasi la ya'lamun. Àrán wa ànábì àrán oníṣẹ́ bí ó jẹ́ pé a rán ọ sí gbogbo èèyàn pátápátá la rán ọ sí, ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà, èèbó aláwọ̀ dúdú. Islam èsì ẹ̀sìn ilẹ̀ lárúbáwá nìkan. Ọlọ́run ọba àlékiọlá kan sa ànábì lẹ́sà lẹ́ni tó gbé dìde láàrin àwọn lárúbáwá ni. Ẹ̀sìn Islam kìí ṣẹ̀sìn àwọn lárúbáwá nìkan, ẹ̀sìn gbogbo ayé ni. Ọlọ́run bá ní wa ma arsalnaka illa kafatan linnas. A gbé ọ dìde bí ó jẹ́ pé a gbé ọ dìde sí gbogbo èèyàn pátápátá bashiran wa nadhiran. A gbé ọ dìde kó máa fún wọn ní ìró ìdùnnú ní tí ó ṣẹlẹ̀ sí wọn ní tí wọ́n bá tẹ̀lé tọlọ́run, ní tí ó jẹ́ àtúbọ̀tán wọn ní tí wọ́n bá tẹ̀lé tọlọ́run ọba àlékiọlá. Walakinna aktharan nasi la ya'lamun. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò mọ ilé. Ọlọ́run ọba àlékiọlá ó tún jẹ́ kó yé wa nínú suratul anbiya. Ọlọ́run ọba àlékiọlá ní wa ma arsalnaka illa rahmatan lil alamin. A gbé wa ànábì dìde bí ó jẹ́ pé kó lè bá máa jẹ́ ìkẹ́ àánú fún gbogbo àgbáláyé. Ànábì aláàánú lánàbì lọ́lọ́run ọba àlékiọlá ṣe. Kódà Ọlọ́run ọba àlékiọlá jẹ́ kó yé wa wípé laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufun rahim. Ọlọ́run bá ní laqad ja'akum rasulun min anfusikum. Ó ti dé wá bá yín rasulun òjíṣẹ́ kan min anfusikum látara yín ni èèyàn ní ẹ mọ̀ fámìlì rẹ̀, ẹ mọ̀ bàbá rẹ̀, ẹ mọ̀ ìyá rẹ̀. Azizun alayhi ma anittum. Gbogbo nǹkan tó bá lè jẹ́ pọ́blẹ́mù fún yín báyìí yóò lé lára rẹ̀ ni. Harisun alaykum bil mu'minina ra'ufun rahim. Ànábì sì lójú kòkòrò dáadáa fún yín gan. Ó ẹgbẹ́ rẹ̀ sì rọ̀ fáwọn tí wọ́n bá jẹ́ mùmínì òdodo. Ọlọ́run ọba àlékiọlá ó tún jẹ́ kó yé wa nínú suratul Furqan àyá alákọ̀ọ́kọ́ nínú suratul Furqan. Ọlọ́run ọba àlékiọlá ní tabarakalladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil alamina nadhira. Mímọ́ ni fáwọn Ọlọ́run ẹni tó sọ Furqan tí ṣe al-Qur'ani kalẹ̀ fún ẹrú rẹ̀ liyakuna lil alamina nadhira kó lè bá a máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo àgbáńlá ayé. Dáwà ànábì kìí ṣe dáwà agbègbè kan bí ó jẹ́ pé dáwà gbogbo ayé ni. Lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run bó sì ní gbójíṣẹ́ mi dìde mọ́ o. Gbogbo àwọn tí wọ́n wà lásìkò wa ní ìsẹ́yìn pé ra wọn lójíṣẹ́ Ọlọ́run wọn èjì òjíṣẹ́ Ọlọ́run ọba òkúrọ́ ni wọ́n o. A gbọ́dọ̀ gbà wọn lójíṣẹ́ Ọlọ́run. Nígbà tó Ọlọ́run bá ó tiẹ̀ mú wọn wàhálà tó dé báyé ní ìsìn kò sí kankan nínú wọn tó rí pé ń bọ̀. Ìtí ó jẹ́ àmọ́ pópùrọ́ ni wọ́n nìyẹn. Bákan náà Ọlọ́run ọba àlékiọlá ó ṣàlàyé àwọn àyá àti tó pọ̀ fún wa lẹ́yìn tí fi ń ṣàlàyé pé dáwà ànábì sallallahu alaihi wasallam dáwà àbàdíyà ni. Òun gbé ànábì dìde sí gbogbo àgbáláyé, òun gbé ànábì dìde láti wá mi ṣe gbogbo àlàyé. Dáwà rẹ̀ náà
ó sì jẹ́ dáwà gbogbo àgbáńlá ayé ni. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sì jẹ́ kó yé wa nínú hadisi Abu Hurairah tí ó wà nínú Bukhari àti Muslim. Ó ní mathali wa mathali lil anbiya'i min qabli, àpèjúwe mi àpèjúwe àwọn ànábì Ọlọ́run tán ti ṣáájú mi ka mathali rajulin bana baytan fa ahsanahu. Àpèjúwe mi dà gẹ́gẹ́ bí àpèjúwe ọkùnrin kan ní bana baytan, ó kọ́lé kan fa ahsanahu, ó kọ́lé dáadáa fa akmalahu illa mawdi'a labina min zawiyatin min zawayahu, àyàfi ààyè blọ́ọ̀kù kan nínú àwọn ògiri tó wà lára léhùn. Faja'ala an-nasu yatufuna bihi, gbogbo àwọn èèyàn tí wọ́n kọjá níbi ilé wọn bá yata'ajabuna, wọ́n mọ̀ sí mọ̀gẹ́ wọ́n ti kọ́lé dá o. Illa Allah wadu'at hazihi al-labina, àmọ́ ó kú bí lè ṣe wá dáa tó ó kú ààyè kan yìí tí wọn ò fi blọ́ọ̀kù yìí sí. Ànábì ní fàánà tilka labina, blọ́ọ̀kù tí gbogbo àwọn èèyàn ń ṣe mọ̀ pé wọ́n ò fi sí i. Ànábì ló ní o khotima bí al-anbiya'i wa rusulu salawatu alayhim, wọ́n fi mí ṣe òpin ànábì Ọlọ́run àtàwọn òjíṣẹ́, kíkẹ́ Ọlọ́run bá àlékiọlá kọlọ́mọ bá wọn. Ànábì Muhammad ló pin àwọn òjíṣẹ́, lẹ́yìn ànábì Muhammad kò sànábì míì lẹ́yìn rẹ̀ mọ́. Gbogbo àwọn tí wọ́n bá ń pera wọn lójíṣẹ́, àwọn òpùrọ́ ní gbogbo wọn àgbọ̀dọ̀ gbà wọn lọ. Àwọn tí wọ́n pera wọn prọfẹ̀tì tí wọ́n pọ̀ nílùú wa lásìkò yìí àgbọ̀dọ̀ gbà wọn gbọ́ o. Ìtàn ìṣẹ̀mí rẹ̀ ńlá máa ṣàlàyé fúnra wa. Tá a bá kúrò níbi ìtàn rẹ̀, á bọ̀ síbi ìtàn àwọn ànábì Ọlọ́run bá mìíràn tí wọ́n jẹ́ ulul azmi, á sì tọ̀tà àwọn sàbẹ́. Àmọ́ kó tó di wípé àwa tẹ̀síwájú níbi ìtàn rẹ̀, kí ni fáídà tí ń bẹ bí kí a mọ ìtàn ànábì wa Muhammad? Faidatun min ma'rifati sirati nabi sallallahu alayhi wa sallam. Kí ni àwọn fáídà tí ń bẹ nínú ká mọ síru ànábì sallallahu alayhi wa sallam? Alákọ̀ọ́kọ́ nínú fáídà tá a rí ń bẹ ó ní tathbit wa tawfiq min sirati rasulillah sallallahu alayhi wa sallam li anna siratahu sallallahu alayhi wa sallam tuhaddu rasman li tariqatihi allati sallakaha wa tatbiqa lima fil Qur'anil karim. Tathbit wa tawfiq yóò fi lè fi wá rinlẹ̀, á sì lè gbà lódodo min sirati rasulillah sallallahu alayhi wa sallam nípa bánabi ṣe lo láìfù ẹ̀, torí pé ìṣẹ̀mí ayé ànábì lọ́wọ́ ṣe rọ́ṣùmù ló dúró fún wa bó o ní ànábì ṣe lo láìfù. Sírọ̀ rẹ̀ ló jẹ́ àmọ́, ó jẹ́ olówó bó o ní, ó wà lóṣìṣẹ́ bó o ló ṣe ṣe, ó jẹ́ ọmọọṣẹ́ bó o ló ṣe ṣe, ó jẹ́ ọ̀gá, ó jẹ́ bàbá, ó jẹ́ ọkọ, bó o ní ànábì sallallahu alayhi wa sallam bó o ló ṣe lò láwọn stages yìí. Sírọ̀ rẹ̀ ò ní àjẹ́ ní ó jẹ́ ká mọ̀. Ẹlẹ́ẹ̀kejì ó ní imkaniyatu al-iqtida'u bihi fi jami'il shu'uni, yóò rọ̀ wá lọ́rùn láti lè máa tẹ̀lé ànábì níbi ìṣẹ̀mí ayé rẹ̀. Nígbà tá a bá mọ̀ yìí pé tá a fojú ya súrọ̀ bánabi ṣe lò ìṣẹ̀mí ayé rẹ̀, yóò rọrùn láti lè máa tẹ̀lé ànábì ṣe báyìí káwa náà lè ṣe báyìí, mo kànú sírọ̀ rẹ̀ báyìí, ànábì ṣe báyìí káwa náà lè ṣe báyìí. Eléyìí tún jẹ́ ẹ̀kọ́ mi. Nínú nǹkan mi ò ní àrọ́bùtù bayna akhlaqihi wa nususu al-Qur'aniyya, yóò sì já lè so àsopọ̀ láàrin ìwà ànábì àti tó yàtọ̀ àti tí Ọlọ́run bá àlékiọlá sọ̀kalẹ̀ nínú Al-Qur'an. Sọ yàtọ̀ ní àbọ̀bára wọn, a lè sopọ̀. Eléyìí wà nínú Qur'an, ànábì náà ń ṣe, torí pé wọ́n ti wá bí ìyá ńlá wa Aisha kaifa khuluqul rasul, bó o ní wà ànábì? Aisha ní khuluquhu al-Qur'an. Nígbà wọn bí Aisha kì bó o ní wà ànábì? Ìwà ànábì Qur'ani ni o. Àwọn sàbẹ́ náà ìwà wọn Qur'ani ni, torí àwọn ni wọ́n gbẹ́kọ̀ láti ọ̀dọ̀ ànábì. A wà lè ṣe àsopọ̀ láàrin ìwà ànábì àti ntọ́lọ́run bá àlékiọlá tó sọ̀kalẹ̀. Torí Ọlọ́run bá àlékiọlá sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana, ń bẹ fún yín uswatun hasana lára ànábì, uswatun hasana àwòkọ́ṣe dáadáa. Uswatun hasana náà la fi sọ orúkọ pílátífọ́ọ̀mù yìí. Ibẹ̀ láti mú pé bóòlù ànábì ṣe lo ètò ìṣẹ̀mí ayé rẹ̀. Nínú nǹkan míì tí ó tún máa jẹ́ àǹfààní táàmà nínú ìtàn ànábì ní dafu shubuhat hawla shakhsiyatihi wal islam min kibali a'da'ihi wal mubtadi'ina fi din. Yóò lè máa gbé ìrújú jìnnà fún wa nípa personality ànábì. Àti rẹ́ nìkan tó fi kọrin nílùú wa rí pé ànábì fẹ́ ọmọ àyà, ó fún ọmọ ọ̀rẹ́ rẹ̀, ó fún lóyún. Ṣé bẹ́ẹ̀ ló rí? A sì ráwọn ìtàn míì tí wọ́n máa ń so mọ́ ànábì tí ó rí bẹ́ẹ̀. Ṣàkṣíyà rẹ̀ nígbà táwa náà bá ti kà á tàbí tá a ti ṣàlàyé fún wa, a lè ṣe dáfù ìwé àti gbọ́ orí eléyìí ò sí nínú tàn ànábì, eléyìí ò sí nínú tàn, wọ́n fi parọ́ mọ́ ni. Gbogbo àwọn nǹkan tó fi parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ náà la máa ṣàlàyé fún wa ní orí platform yìí. Àti wípé bó la ṣe dáàbò bo Islam àti sírò ànábì tí àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n fi ṣubuhati sí, pàápàá jùlọ àwọn aládàdálẹ̀, bó la ṣe dáàbò bo Islam látara rẹ̀, àti bó la ṣe gbé ìrújú
ìrújú jìnnà tí òfin ní rú wa lójú. Nínú nǹkan míì tí ó máa jẹ́ àǹfààní ká mọ ìtàn Ànábì ó ní marifatu azomati al-Islam wa husnihi. Bó ní Islam ṣe gbọ̀ngbọ́n, àwọn ẹ̀kọ́ wo ní Islam kọ́ wa, torí pé Islam ò ní kọ́ wa lẹ́kọ̀ọ́ kan kó jẹ́ pé ẹni tí ó kọ́kọ́ hùwà náà òun l'Ànábì. Islam ò ní lé wa jìnnà kúrò níbi nǹkan kó jẹ́ pé ẹni tí ó kọ́kọ́ jìnnà sí òun ni wà Ànábì. Tá bá wá rí àwọn àfáà lónìí tó jẹ́ wípé òdì tí Islam kọ́ wa òun ni wọ́n ń ṣe, á ti mọ̀ pé yẹn kò sí nínú yìí tí Islam kọ́ wa, nǹkan míì òun ni wọ́n lọ mú wá tí wọ́n ń pèpè sí tí èsì tí Islam kọ́ wa. ọ̀pọ̀ lóríṣiríṣi nǹkan táwọn èèyàn dálẹ̀ àti ṣubuhati táwọn èèyàn dálẹ̀, bó wá ní Islam ṣe gbọ̀ngbọ́n tó jẹ́ wípé ó ṣàlàyé àwọn nǹkan yìí, ó ṣàlàyé fún wa pé ẹ̀sìn Islam tó pé ni. Yóò sì jẹ́ ká mọ̀ pé bó ẹ̀sìn Islam ẹ̀sìn tó jẹ́ wípé kò sí nǹkan kan tí ó dá sí nínú ìṣẹ̀mí ayé ni. Tá a bá mọ̀ sírò Ànábì kò sí wo bí téèyàn lòun lè rí kọ́ wà láyé yìí, Ànábì sallallahu alaihi wasallam ti wà ń bẹ̀. Ànábì jó lórí, Ànábì jẹ́ bàbá, Ànábì jẹ́ ìyá, Ànábì jẹ́ ọkọ, Ànábì fọmọ lọ́kọ, Ànábì jagun, Ànábì ṣàforíjì fáwọn èèyàn, Ànábì yáwó lọ́wọ́ èèyàn, wọ́n yáwó lọ́wọ́ Ànábì, Ànábì kírun fáwọn èèyàn, Ànábì kírun lẹ́yìn èèyàn, kírun lẹ́yìn Abubakar radiyallahu ta'ala anhu àti gbogbo àwọn ìṣesí míì t'Ànábì ṣe ká lè bá àmọ́ bí Islam ṣe gbọ̀ngbọ́n pé ṣé Islam lọ́kọ́ wa lélẹ̀ tó jẹ́ pé ẹni tó kọ́ ṣe òun náà ni Ànábì wa Muhammad. Eléyìí òun ni a máa bára wa sọ nínú platform yìí. Tó bá di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run á bẹ̀rẹ̀ pé ibo ni wọ́n ti gbé Ànábì dìde. Wọ́n gbé Ànábì dìde ní Jasiratul Arabia, ibẹ̀ láti bẹ̀rẹ̀ tí a ti máa tẹ̀síwájú tó bá di ọjọ́ mẹ́jọ. A bẹ̀ Ọlọ́run Ọba àlékè ọlá